A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti ní àtúpalẹ̀ òfin rẹ̀ láti ọdún méjì lórí oyè tí ń fi ìpìlẹ̀ rere lélẹ̀ fún àṣeyọrí ọjọ́ ọ̀la ọmọ Nàìjíríà. Tinubu tí wọ́n yàn sípò ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 ṣàlàyé wípé ìgbésẹ̀ ìṣèjọba rẹ̀ fún ìrètí ọjọ́ ọ̀la ti ń ṣiṣẹ́ láti ṣe àdínkù ìṣẹ́, ìdàgbàsókè ọrọ̀ ajé kí ó sì ṣe àgbékalẹ̀ tí ó dùn ṣe okòòwò tí yóò fa ìdásílẹ̀ iṣẹ́ àti àtìlẹ́yìn fún ará ìlú. Ààrẹ gbóríyìn fún ọmọ orílẹ̀-èdè fún ìfaradà wọn láàrin ọdún méjì alágbára. Ó ní àtìlẹ́yìn wọn ṣe iyebíye láti dojúkọ ìpèníjà tí wọ́n jogún bá. Ààrẹ tẹ̀síwájú wípé ọdún méjì sẹ́yìn ni ọmọ orílẹ̀-èdè fi ìṣàkóso agbára lé lọ́wọ́ láti darí ní àkókò tí ìṣòro yìí pọ̀, ṣùgbọ́n tí wọ́n dìjọ forí tì í pẹ̀lú ìgboyà. Ó ní ìṣòro ọrọ̀ ajé àti àwọn ìṣòro yòókù tí àwọn jogún bá nílò kí àwọn pa ọ̀nà ẹsẹ̀ dà pẹ̀lú àfojúsùn tuntun. Ìdí nìyí tí òun fi ṣe àgbékalẹ̀ òfin tuntun méjì láti dẹ́kun orílẹ̀-èdè lọ́wọ́ ìpọ́njú. Ààrẹ ṣe àríyànjiyàn wípé ìjọba àpapọ̀ àti ẹ̀ka ìjọba méjèèjì ni wọ́n wà láti ṣe àmójútó ìgbáyégbádùn ará ìlú kí wọ́n yẹra nínú ìrànwọ́ epo àti pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè tí ó di kòkòrò ajẹnirun fún ọjọ́ pípẹ́. Ààrẹ rán ará ìlú létí wípé ìlàjì ni àwọn ṣìṣe nínú sáà wọn, bí ó ti sọ àsọdájú wípé àyípadà ti fẹ́ẹ̀ dé tán. Èyí ń wáyé bí ààrẹ àná Muhammadu Buhari ṣe ṣe ìkìlọ̀ kí wọ́n má jẹ́ kí ohunkóhun pàápàá jùlọ ọ̀rọ̀ òṣèlú abẹ́lé yí ọkàn wọn padà kúrò nínú àwọn àtúpalẹ̀ òfin tí ìjọba ń ṣe lọ́wọ́. Buhari kí ààrẹ Tinubu kú oríire ìlàjì sáà, bí ó ti rọ ọmọ orílẹ̀-èdè kí wọ́n ṣe àmúlò èròǹgbà wọn sí ìjọba dáadáa, bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé díẹ̀díẹ̀ ni àṣeyọrí máa ń wáyé, kì í ṣe mọ́júmọ́. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ Buhari Garba Shehu bu ọwọ́ lù ní ààrẹ àná ti tẹnumọ́ wípé gbígbógun ti ìṣòro ìṣẹ́ àti ọ̀wọ́ngógó ni òun mọ̀ wípé ó ti kó bá àwọn tí ó kúṣẹ̀ẹ́ jùlọ. Buhari wá pè fún àtìlẹ́yìn fún ìṣèjọba ẹgbẹ́ òṣèlú APC bí wọ́n ti sààmì ayẹyẹ ọdún kejì lórí àlééfà. Ààrẹ àná ṣàlàyé wípé láti ìgbà tí wọ́n ti gbàjọba ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 ni àfojúsùn Tinubu fún ìrètí ọjọ́ ọ̀la rẹ̀ ti fòpin sí ìrànwọ́ epo, òfin pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè tí wọ́n sì san $3.4 billion owó COVID-19 tí wọ́n yá padà. Buhari fi àtìlẹ́yìn rẹ̀ hàn sí ìgbìyànjú ìṣèjọba Tinubu láti gbógun ti ìṣẹ́ àti ọ̀wọ́ngógó, bí ó ti ní ẹ̀ka aládàáni àti gbogbo ọmọ orílẹ̀-èdè gbọ́dọ̀ fi ọwọ́ sowọ́pọ̀ ní gbogbo ọ̀nà fún àtìlẹ́yìn. Bákan náà ni ó gba ọmọ orílẹ̀-èdè níyànjú kí wọ́n ní ìrètí rere sí ọjọ́ ọ̀la orílẹ̀-èdè, kí a má sì ṣe jẹ́ kí ìrètí wa sí ìjọba pọ̀ jù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Rògbòdìyàn bẹ́ sílẹ̀ ní Umumba Idiago, ìjọba ìbílẹ̀ Ezeagu, ìpínlẹ̀ Enugu ní ọjọ́ Ìṣẹ́gun lẹ́yìn tí àwọn ọ̀dọ́ ṣe àwárí ọmọ ìlú kan tí wọ́n ní ó jẹ́ babaláwo tí orúkọ rẹ̀ ń jẹ́ Iche Millions. Bákan náà ni wọ́n tún pè ní Ezeani tí ó pe ara rẹ̀ ní oníṣòwò ṣùgbọ́n tí ó ń lo inú ọgbà ilé rẹ̀ fún oríṣiríṣi ìwà ìjínigbé àti ọ̀daràn mìíràn. Àwọn ọ̀dọ́ ìlú ṣe ẹ̀sùn wípé babaláwo yìí ń ṣekú pa ènìyàn. Bákan náà ni ó ń sin àwọn mìíràn láàyè nínú ọgbà ilé rẹ̀. Láti fìdí èyí múlẹ̀ ni àwọn ọ̀dọ́ yìí fi ṣe ìkọlù sí ilé rẹ̀, ṣùgbọ́n sí ìyàlẹ́nu ńlá ni wọ́n rí wípé babaláwo yìí ní sọ́kàwé ńlá tí ó kún fún òkú ènìyàn. Wọ́n ní a máa jí ènìyàn gbé títí kan aláboyún àti àwọn ọmọdé, a sì máa sin wọ́n lóòyẹ̀ fún nǹkan ètùtù. Àwárí yìí ya gbogbo ìlú lẹ́nu tí ó bà wọ́n nínú jẹ́. Èyí ló mú àwọn ọ̀dọ́ dáná sun ilé rẹ̀. Àfihàn fídíò kan jẹ jáde lórí ẹ̀rọ ayélujára níbi tí àwọn ọ̀dọ́ ti ń tú inú ọgbà ilé rẹ̀ pẹ̀lú ibi tí wọ́n pè ní ojúbọ rẹ̀. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kan Ezeani wípé ó jí ọmọ ọdún 13 kan gbé láàrin ìlú.
èyí ló mú kí wọ́n bẹ̀rẹ̀ sí wádìí rẹ̀ kí wọ́n tó rí oríṣiríṣi ọkọ̀ bọ̀gìnnì tí wọ́n wà kalẹ̀ sí inú ọgbà rẹ̀. Nínú ọ̀kan nínú àwọn fídíò tí wọ́n fi sí orí ẹ̀rọ ayélujára ni ọmọ ọdún 13 tí wọ́n ṣe ẹ̀sùn wípé Ezeani fẹ́ jí gbé ti ṣàlàyé wípé òun pẹ̀lú bàbá òun lọ oko láti lọ fẹ́ igi ìdáná tí àwọn yóò fi yan gààrí ni àwọn ọmọọṣẹ́ Ezeani dé tí wọ́n sì béèrè àdá lọ́wọ́ bàbá òun. Ó fi lé wọn lọ́wọ́. Lójijì ni àwọn wọ̀nyí gbé òun tí wọ́n sì lọ gbé e sí inú kòtò tí wọ́n ti gbẹ́ kalẹ̀. Níbi tí ó ti ń sunkún ni ikọ̀ Neighborhood Watch ti gbọ́ igbe rẹ̀ kí wọ́n tó lọ gbà á kalẹ̀ lọ́wọ́ Ezeani. Bákan náà ni aráàlú kan sọ̀rọ̀ lábẹ́lẹ̀ bí ó ti ń pariwo wípé ọwọ́ ti ba apànìyàn tó ń pa ará ìlú. Òkú wọn wà nínú ilé rẹ̀. Ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ti pa. Àwọn ṣẹ̀ṣẹ̀ gba ọmọ ọdún 13 kan kalẹ̀ ni tí wọ́n fẹ́ fi ṣètùtù. Wọ́n ṣe àfihàn ọ̀gbẹ́ni kan tí ó pe ara rẹ̀ ní aṣọ́gbà fún babaláwo yìí. Nínú fídíò bí wọ́n ti dè é lọ́wọ́ lẹ́sẹ̀ níhòòhò, ọ̀gbẹ́ni yìí sẹ́ wípé òun kò lọ́wọ́ nínú ìṣekúpa Ezeani ti na pápá bora ṣùgbọ́n ọwọ́ tó àwọn ìyàwó rẹ̀. Nínú àtẹ̀jáde ni agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ SP Daniel Ndukwe ti fìdí ẹ̀ múlẹ̀ wípé kọmíṣánná ọlọ́pàá Bitrus Giwa ti pàṣẹ kí wọ́n ṣe àwárí babaláwo tí ó na pápá bora bí ikọ̀ wọn ṣe fi ọwọ́ ṣìkún òfin mú àfúrásì 3 tí ó lọ́wọ́ nínú ẹ̀sùn. Gẹ́gẹ́ bí ìlànà òfin, ìjọba ìpínlẹ̀ Enugu ti wó ilé tí àfúrásì tí ó na pápá bora yìí fi ń ṣiṣẹ́ láabi. Bí kọmíṣánná tí ó tìkálára rẹ̀ lọ ṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ ṣe gbóríyìn fún àwọn ọlọ́dẹ, fìjìláńtẹ́ àti ará ìlú fún ìfọwọ́sowọ́pọ̀ wọn láti ṣe àṣeyọrí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan tí ó bá wọn kópa nínú ìrìnàjò lọ ilẹ̀ mímọ́ Hajj, Hajia Zainab láti ìpínlẹ̀ Plateau ti dá $5,000 owó tí ó sọnù padà fún ará ilẹ̀ Russia tí ó ní Saudi Arabia. Owó tí ó kù sí $8,240,000 bí wọ́n bá ṣẹ́ pẹ̀lú $1,648 per dollar ni ọmọ Nàìjíríà yìí rí he ní Masjidul Haram ní Mecca ní ọjọ́ Ìṣẹ́gun. Àjọ alámòjútó ìrìnàjò Hajj (Nakan) àti adarí Plateau State Pilgrims Board Honorable Dauda ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Wọ́n ní ó ṣe àfihàn ìwà ọmọlúàbí àti òtítọ́ pẹ̀lú bí ó ṣe dá $5,000 owó dọ́là tí ó rí yìí padà fún ẹni tí ó ní. Èyí ṣe àpẹẹrẹ inú rere. Ìgbésẹ̀ rẹ̀ jẹ́ àwòkọ́ṣe tí ó ṣe pàtàkì fún Mùsùlùmí. Nínú àtẹ̀jáde àná ni Nakan ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjíròrò ti ń lọ lọ́wọ́ fún àgbékalẹ̀ físà fún àwọn tí ó fẹ́ kópa nínú ìrìnàjò Hajj ọdún yìí tí wọ́n fi orúkọ sílẹ̀ ṣùgbọ́n tí wọn kò rí ààyè. Wọ́n ní àwọn tí ń gbé ìgbésẹ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè mìíràn tí èyí náà kó bá láti tẹ̀síwájú pẹ̀lú ìjíròrò wọn pẹ̀lú àwọn aláṣẹ Saudi láti wá ọ̀nà àti tú físà wọn ṣe kí gbogbo àwọn tí ó nífẹ̀ẹ́ lè bá wọn kópa. Bákan náà ni iléeṣẹ́ ọkọ̀ òfurufú Flynas ti kó gbogbo àwọn arìnrìn-àjò tán síwájú gbèdéke ọjọ́ 29 oṣù karùn-ún tí wọ́n fún un. Ìpele tí ó gbẹ̀yìn final batch láti ìpínlẹ̀ Kebbi balẹ̀ gàjẹ̀ sí Saudi Arabia ní ọjọ́ Ajé tí àpapọ̀ iye tí ọkọ̀ yìí kó fi jẹ́ 41,546. Àkànṣe ọkọ̀ tí wọ́n wá pèsè láti fi kó alága àjọ Abdullahi Usman, àwọn òṣìṣẹ́ pẹ̀lú àwọn 22 mìíràn tí wọn kò bá ọkọ̀ fún ìdí kan tàbí òmíràn lọ Saudi lánàá ọjọ́ 28 oṣù karùn-ún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ìwádìí ti ṣe àfihàn ìjákulẹ̀ àwọn aláṣẹ ilẹ̀ Nàìjíríà láti dáàbò bo ẹ̀mí àti dúkìá lọ́wọ́ ìṣekúpa ojoojúmọ́ àwọn agbébọn àti adàlúrú tí wọ́n ti dẹ́mi ẹgbẹ̀lẹ́gbẹ̀ légbodò. Gẹ́gẹ́ bí àjọ Amnesty International ṣe jábọ̀, ìwádìí tuntun ṣe àfihàn wípé láàárín ọdún méjì tí ìjọba tí ó wà lóde yìí gba ipò agbára, ó kéré tán ènìyàn 10,217 ni wọ́n ti ṣekú pa nínú ìkọlù àwọn agbébọn ní ìpínlẹ̀ Benue, Edo, Katsina, Kebbi, Plateau, Sokoto àti Zamfara.
Òní ni ó pé ọdún méjì tí Ààrẹ Bọ́lá Tinubu gorí oyè pẹ̀lú ìlérí láti mú ètò ààbò le daindain. Kàkà bẹ́ẹ̀, níṣẹ́ ló túbọ̀ ń burú sí i bí ìjọba ṣe ń tẹ̀síwájú àti kùnà lórí ààbò ẹ̀mí. Gẹ́gẹ́ bí Issa Sanusi, adarí àjọ Amnesty ní Nàìjíríà ṣe sọ, ó ní Ààrẹ Tinubu gbọ́dọ̀ mú gbogbo ìlérí rẹ̀ ṣẹ fún ọmọ orílẹ̀-èdè kí ó sì tètè wá ojútùú sí ìṣòro àwọn agbésùmọ̀mí nítorí iṣẹ́ àwọn Boko Haram láìpẹ́ yìí ṣe àfihàn wípé gbogbo ìgbésẹ̀ ààrẹ lórí ààbò kò so èso rere. Láti ọdún méjì tí ìṣèjọba Tinubu ti gba agbára, oríṣiríṣi ẹgbẹ́ adàlúrú tuntun ni wọ́n tún ti dá sílẹ̀. Lára rẹ̀ ni Lakurawa ní ìpínlẹ̀ Sokoto àti Kebbi, pẹ̀lú Mahmuda ní ìpínlẹ̀ Kwara. Ọ̀pọ̀ àwọn ará abúlé ni àwọn agbébọn ti lé lábúlé ní ìpínlẹ̀ Benue, Borno, Katsina, Sokoto, Plateau àti Zamfara. Àìsí ọwọ́ ìjọba ní àwọn ìgbèríko ti fún àwọn agbébọn láàyè àti ṣe ọṣẹ́ tí ó wù wọ́n. Ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ wípé ó lé ní 294 ènìyàn tí wọ́n ṣekú pa ní ìpínlẹ̀ Katsina bí wọ́n ti jí àwọn 306 gbé, tí ọ̀pọ̀ wọn jẹ́ ìyáálé ilé àti omidan láàrin oṣù karùn-ún ọdún 2023 sí oṣù karùn-ún ọdún 2025. Ìpínlẹ̀ Zamfara ni ìkọlù ti ń wáyé lójoojúmọ́, ìgbà mìíràn ẹ̀ẹ̀mejì lójúmọ́. Ó ti lé ní ènìyàn 273 tí wọ́n ti ṣekú pa láti ọdún méjì sẹ́yìn bí wọ́n ti jí àwọn 467 gbé. Ará abúlé 481 ni wọ́n ti fi ilé àti ọ̀nà wọn sílẹ̀ nítorí àwọn adàlúrú. Bẹ́ẹ̀ ní abúlé 529 tí ó wà lábẹ́ ìṣàkóso àwọn adàlúrú ní ìjọba ìbílẹ̀ 13 tí ó wà ní ìpínlẹ̀ Zamfara. Bákan náà lọmọ ṣorí ní gbogbo àwọn ìpínlẹ̀ ní ẹkùn àríwá orílẹ̀-èdè tí wọ́n mú. Wọ́n ṣe àkọọ́lẹ̀ ènìyàn 450,000 ní ìpàgọ́ Ogunléndé. Àjọ Amnesty ní láti ọdún 2016 làwọn ti ń tọpinpin ìkọlù àwọn adàlúrú pẹ̀lú ìjà láàrin darandaran àti àgbẹ̀. Ọdún 2020 ni wọ́n ṣe ìwádìí bí àwọn aláṣẹ ṣe kùnà àti dáàbò bo àwọn ará ìgbèríko lọ́wọ́ ìkọlù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Ìjàmbá ńlá kan wáyé lọ́sàn-án àná Ọjọ́rú ní ìlú Aba, ìpínlẹ̀ Abia bí òpó ìpolówó ńlá Massive Advertising Billboard ṣe wó lulẹ̀ sí orí ọ̀pọ̀lọpọ̀ kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tí a mọ̀ sí kẹ̀kẹ́ márúwá tí ó ń gbé èrò tí ọ̀pọ̀ sì ṣe bẹ́ẹ̀ dèrò ọ̀run bí àwọn kan ṣe fi ara pa. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ibùdókọ̀ ọjà Salad nítòsí GIA Event Center nígbà tí òjò ń rọ̀ lọ́wọ́ pẹ̀lú ìjì ńlá tí ó tẹ̀lé. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ní òpó yìí wó láì fún wọn lára rárá tí ó sì wó lu kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tí ó wà lábẹ́ rẹ̀ mọ́lẹ̀. Kò tíì sí ẹni tí ó lè fìdí iye ènìyàn tí ó di olóògbé múlẹ̀ títí di àsìkò ìkóròyìn yìí jọ, ṣùgbọ́n àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì pẹ̀lú àwọn onímọ̀ ẹ̀rọ ti ń súré láti dóòlà àwọn tí wọ́n fi ara ṣèṣe bí wọ́n ti kó wọn lọ ilé ìwòsàn nítòsí fún ìtọ́jú ní kíákíá. Bákan náà ni a gbọ́ wípé wọ́n fi òkú àwọn tí ó di olóògbé ránṣẹ́ sí ilé ìgbókùú-sí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.